أيها طلعت التي أعدتنا بثناها عنا وقد أهدمتنا ثم لما مارج قرب فتنا وهي قبضة من نور قديم أرثنا من جميع الشهود قبضا وبصرا. الله 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 مولى رسول الله. الله 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 مولى رسول الله. الله الله إني ما بأسك يا صفوة الخلق يا قبلة نوسك بسره الأبهام مولى الأنام كسعى بسره الأبهام مولى الأنام كسعى الله غروانا العجبيه كونك حبيب الله. الله 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 مولى رسول الله. حبك شكاك هل حبك شكاك هو رب العباد يعلم وإن فاح بذكرها أعد أن تتكلم أعد أن تتكلم صبر على بلوى بالحب ما تكلم صبر على بلوى بالحب ما تكلم. الله أمن على بردك يا مرحمة لله. الله 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 مولى الرسول لله. خفك بالمعراج وشفاعة القرآن والنصر والتأييد والليل والخيام والليل والخيام والليل والخيام. عجبا ذوي الآهات شكله بيبرا ذوي الآهات شكله ويكفيك ذكرها في أمرك مرة تهدي به فردا جزيلا مكملا. الصلاة على النبي الكريم. gbogbo àwa tí ìtìbá ti dún ẹyọ kó bẹ láti sìn tí gbogbo wa tá à ń bẹ lọ́dọ̀ bàbá wa Sheikh bàbá wa Ibrahim Abdul Qadir tí a wà níwájú wọn báyìí ló ń ka wa tí bàbá wa olóró kábíyèsí tí wọ́n wà pẹ̀lú wa. Bàbá wa olóró ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá wa ọlọ́fà ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá wa ọlọ́fà àga tí wọ́n gbé kalẹ̀ fún mi ní mo wá ní kò rí bẹ́ẹ̀ gbogbo ọmọ tí ẹ bá pàdé lóde tó bá rí àwọn àgbàlagbà fín kò ní bàbá nílé ni. Allah. bàbá tó bí kò jọ lójú nù. sọdíkù sọdíkì. sọdíkù sọdíkì.
بخل في صداقتي عدو صديقي ليس لي بصديقي إذا صافى صديقك من تؤادي فقد آداك فانقطع الكلام عدو صديقي وصديق عدونا إياك لا تكن بهما قربا. ẹ jẹ́ fún àgbo yìí ní ọ̀wọ́ rẹ̀. mo ń sọ fún ọmọ bàbá mo ní tí ì bá ṣe bàbá ẹni tí ó mú mi jáde lónìí yóò múra gbogbo ẹ̀dá tí ó bóde lu tí wọ́n káyà sókè kí rìnrìn tí ó bá wọ̀. àdúrà sọdíkì wàsánì gbogbo nǹkan ni mo dà kalẹ̀ lọ́fà lẹ́nìí. wàsọdíkù àdúwìnà. ẹ mọ tí ìtì á sọ̀rọ̀ lu family man ni mo níyàwó mo lọ́mọ èèyàn sì ṣe tí ìsọdún fún ìyàwó àtọmọ. ìyáka látàkùn bihima qurba. ẹ sì yóò gbọ́ níbi dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo tí a bá ti dá kò ró sí gbèsè ní kémi ó dà níbẹ̀. Allah. adu sadiqi wa sadiqu aduwina. bàbá ìmọ̀mù wọn ní ìjọba òru bàbá wa yìí wọn ò dá mi pèsè nǹkan rí àwọn èèyàn ti wá ti pàṣẹ wọn pè mí ó ti lé lógójì tí wọ́n ti ń sìn yẹn wá dọ̀ ni ìmọ̀mù wọn fẹ́ lù ẹ́ ọmọ ọlọ́gbọ́n wọn fẹ́ lù ẹ́ tara wọn gan tí ìbá wa ráàyè kò bá wọn. ìyáka la takun bihima qurba. ètò pọ̀ tí mo tẹ́ kalẹ̀ bàbá wọn olóró ẹ láṣẹ pẹ́ àmín. ó lọ wíwọ́n ní. àdúkà mọ́ kánà lákàlì khayra mani àn. mo kàn fẹ́ kí ọmọ bàbá kí wọ́n lọ jòkó elétò èèyàn mẹ́rin fẹ́ dúmọ̀ ìlú kan ọbẹ̀ ó bá yín lọ́wọ́ ọbẹ̀ ogbó yín sì ló mú yìí bẹ́ẹ̀ sì ń lọ tẹ́ ń bọ̀ yìí kò bá mi láwọn rárá. àdúkà mọ́ kánà lákàlì khayra mani àn. وفي الخير عند الله وعند الخلائق. àti umbrella ni àti gbogbo èmi ò lè lò wọn yìí ga nǹkan borí níwájú ọba. Masha Allah. gbogbo táwọn àfọ ọ̀sẹ̀ mọ́ nù tọ́pọ̀lọpọ̀ fi lálẹ́. àdúkà mọ́ kánà lákàlì khayra mani àn. bàbá tó kọ́ èmi ní kéwú bàbá aláàjì àgbà. rahimahullah. bóòlù ọmọdé. وفي الخير عند الله وعند الخلائق. bẹ́ẹ̀ bá súnmọ́ àbá dáadáa wáàsí méjì ni bàbá ó ṣe fún ọ wọn ní mo bí ọmọ rí à méjì fín o wọn rí ìjọba fín wọn sì rọba lù fín. Allah. ẹni bá ti rí ẹ méjèèjì fín kó tó kú ni ò ti ní ló kọ́ mọ́. إذا صافى صديقك من تؤادي. kódà tó bá sọ fún àná ló ń jọba bẹ́ẹ̀ bá ti ń la akọ ọmọ lórí bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ ò ní yàn mọ́. Allah. ọ̀rọ̀ pọ̀ lónìí. فقد آداك فانقطع الكلام. ọ̀rọ̀ bàbá wọn lóró gbé látòkè láì dúkẹ́. عدو صديقي وصديق عدونا. àdúrà sọ́dí. ọ̀tá ọ̀rẹ́ ẹni ọ̀tá rẹ̀. وصديق عدونا. ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀.
gbọ́dọ̀ súnmọ́ wọn méjèèjì ọ̀tá ọ̀rẹ́ rẹ àtọ̀rẹ́ ọ̀tá rẹ tó bá ti súnmọ́ méjèèjì olùyó parẹ́ ni. àdúgbò kàmá kàrà lákàlì khayra mani ìdá sọ́fà sọ̀dí ikú kàmá tó àdì. nígbà tó o bá ti rí ọ̀rẹ́ rẹ tó bá ti lọ bá ọ̀tá rẹ lọ́wọ́ báyìí mọ̀rí àgbà. فقد عادك فانقطع الكلام. وكمل بيتي يوم النبي صلى الله عليه وسلم. ọ̀rẹ́ rẹ tí wọ́n ń pè lọ́rẹ́ tó fà sírí. sọ́fà sọ́dí. ló bá lọ àdúgbò ló bá lọ bá ọ̀tá rẹ lọ́rẹ́. tó àdí. ọ̀rẹ́ rẹ lọ bá ọ̀tá rẹ lọ́wọ́. فقد عادك فانقطع الكلام. wọ́n tún bá fi lè mú ọ̀rẹ́ rẹ lọ bá ọ̀tá rẹ lọ́wọ́ wọ́n ti discuss ọ̀rọ̀ rẹ lẹ́yìn ni. Allah. فقد عادك ó ti bẹ̀rẹ̀ ọ̀tá rẹ fún kọ́tà àlàkàlà wọ́n bá sọ̀rọ̀ mọ́. kódà ìyàwó rẹ tó bá lọ wọ́n yọ lọ́yìn ìdẹ̀tí wo etí kí ọ jáwèé fún etí ó gbà bọ̀dẹ̀ wálé lọ. ọ̀yẹ̀dẹ̀ tí wọ́n ti fẹ́ rí bí rẹ láti ìyàwó rẹ wà lọ́yìn ọ̀rẹ́ níbẹ̀ ní tí lọ́ bá rú àmàlà ó ní oníjọ́ jèrè ọmọ rẹ. أدعوك ما كان لك الخير مانعا. àbí ìlú òròkì mo wà yín ni. ó ní ìrètí tí ọ̀tá rẹ bàbá òun lẹni tá a fi oore hàn tójú rẹ wá kóró. ọkàn fi nǹkan hàn pé ẹ̀rọ máa ń yìn kódà ó ti pa yunifásitì ń ṣèjọba lọ́wọ́ ìwọ nínú ọmọ ìyá lọ̀rọ̀ rẹ bá sì yí padà mọ́ sọ̀rọ̀ fún mọ́ kò ní jẹ́ oyè ọ́. Allah. وفي ọtí bí wọn tó dàgbà tó báyìí ó rò ọkùnrin nù. ọmọ rẹ náà ló sì gbọ́kọ̀ ìwà ni wọ́n yà ní àbí ó rà lẹ́kọ̀ọ́. ó ní tọ́lọ̀ ń ṣe fún un tó ẹ máa bá mi yí di àmọ́ rìn lọ ọlọ́run fẹ́ ṣe ti àná. olórí ikú rẹ yín lò. وفي الخير عند الله عند الخلائق. ẹ̀yin bá nábì mi lọ lẹ́nu. Sadiku Sadiki. ẹni tí máa ń hàn náà rè rè tó pàtẹ ẹdùnú tí ò bá ọdúnú wọ́n wọ́ tá rẹ̀ ká mọ́ tó bá sọmọ ìyá rẹ̀ lọ tá rẹ̀ rẹ̀. أدعوك من كان لك الخير مانعا. àwọn èèyàn máa ń ṣe mistake ẹni kíni. ẹni tí a bí ní pọ̀ ó important lóòótọ́ àmẹ́ni tó fẹ́ ni ló jà jù. mọ̀lẹ́bí ṣe pàtàkì kápẹ́wò ẹbí fún ẹ ṣùgbọ́n ẹni tó fẹ́ kó dáa fún ní jẹ́ jùlọ. Allah. أدعوك من كان لك الخير مانعا. وفي الخير عند الله وعند الخلائق. ẹni mẹ́rin wá lórí ẹ̀yìn. nígbà tí àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà ní gbógun tì í. àwọn olólùfẹ́ rẹ̀ ní ẹgbàá kalẹ̀. tó bá dúró sí mọ̀lẹ́bí ni ẹ̀mí rẹ̀ ò ní gùn. níjọ́ tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ dáná rẹ̀ láti ẹ̀fẹ́ pa olólùfẹ́ rẹ̀ ní ẹgbàá pé sáká lọ jẹ́ àṣà lọ sáká lọ. أدعوك من كان لك الخير مانعا. wọ́n ti ń ṣe fún yín èmi ò ní òsì rẹ̀ ṣùgbọ́n rẹ̀ mi wọ́n èso lórí rẹ̀. Allah. bó bá gbóná bọ́dọ̀ bá gbóná ẹ̀ bóyá wọ̀. kí wọ́n jọ bí èèyàn lóòótọ́ ó dáa àmọ́ ta ló fẹ́ kó dáa fún ọ. وفي الخير عند الله وعند الخلائق. Sadiku Sadiki. داخل في صداقتي. mo ń sọ fún ráìdù tó mú lẹ́nu bẹ́rẹ̀bẹ́rẹ̀ ó ní mo lásìkò njọ́ tí ẹ wá mo ní mo lásìkò bàbá tóbi gan-an wọ́n tóbi gan-an wọ́n tóbi gan-an òró sì tóbi lẹ́mìí mi. Sadiki. tọrọ mo òró lè mi. داخل في صداقتي. mo sọ fún kábíyèsí mo ní sàlẹ̀ mọ́lẹ̀ ìmáàmù Hussein sí bàbá mi ìyá rẹ̀ ọmọ ìdẹ́gbẹ̀ ni.
ọmọ ní kẹ̀kẹ́ òró là wà bó lọ wí. sadiku sadiki dakhilun fi sadaqati. ikú ló dá nǹkan lẹ̀. adu sadiki. ọ̀ẹ́dẹ̀ tó ti bí ìyá bàbá mi àgbà. kí ló ń gbẹ̀rẹ̀ sọ. ayakumullah. kí ló ń ṣe é. tí n pamílẹ̀ kúnlẹ̀ ìfẹ́nu kan ikú jà níbẹ̀ wọ́n kú ọ̀nbẹ̀ ni gbogbo ẹ̀ tó rọ́ búlọ́ọ̀kù jọ wọ́n kú tán ni bó lọ wí ọmọdé jèrè bó lọ wí. sadiku sadiki dakhilun fi sadaqati. èèyàn kan péré títí wọn láti nàmúyàn. adu sadiki laysa li bi sadiki. tẹ́ bá bẹ́ẹ̀ kí n pọ̀ yín sí kámẹ́rà torí mo ti ní gbogbo ń tẹ́ kó jọ ìpẹ́ fẹ́ mákẹ́tì ẹ̀ ní nǹkan mọ̀ sọ nǹkan mi lè ṣe ẹsẹ̀ tí bá fẹ́. adu sadiki laysa li bi sadiki. ẹ sì yòó mọ́ ẹ̀gbọ́n mi mọ́. àwọn afáàmì ní bàkẹ́ máa sọ wá sí wọn dọ́jà ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ lèmi ń ṣe mo sì bá lú ọ̀rọ̀ gidi gan. إذا صفى صديقك من تؤدي فقد عادك فانقطع الكلام. gbogbo ìmọ̀mù tẹ̀lé máa kíkà ní Kwara South ní president wọn tí ò sí yàn jíjà. Sadiku sadiki dakhilun fi sadaqati. adu sadiki laysa li bi sadiki. wọ́n ní sadiku sadiki. sadiku sadiki. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. dakhilun fi sadaqati. kódà bí ìkíni tẹ́lẹ̀ àti dọ̀rẹ́. ọ̀rẹ́ bàbá mi kí ló jẹ́ sí mi. ọ̀rẹ́ bàbá mi kí ló jẹ́ bàbá mi. bàbá olóró ọ̀rẹ́ ọlọ́fà bàbá ìmáàmù rẹ̀ kí wàá lólóró jẹ́ sí mi. bàbá mi nù. kí wá sí bàbá mi lásán bàbá ìyá bàbá mi. adu sadiki laysa li bi sadiki. sẹ́ẹ̀tì wá rí mi tí mo lọ nísìnyí. ìyá tó bí bàbá Imam Hussein ìyá tó bí wọn lọ́mọ òró ọ̀ẹ́dẹ́ wa kọjú síra wọn báyìí. bàbá olóró ti fún mi ní ọ̀dà ní ìyàwó akọ́lé. Ọlọ́run sì jẹ́ ọ̀rọ̀ mi lọ́rùn àti kọ́. Sadiku sadiki. gbogbo tẹ́ ẹ bá ń ṣe lóru ẹ máa yọ mí lẹ̀ ọmọ yín ni mo jẹ́ bẹ́ẹ̀. dakhilun fi sadaqati. ikú dà nǹkan lẹ̀. adu sadiki laysa li bi sadiki. kí ló wá sọ níbẹ̀ yín lónìí mo kí bàbá yìí mọ́ khairukum man tala umruhu wa hasuna amaluhu wa sharrukum man tala umruhu wa sa'a amaluhu. Ànábì Muhammad ó ní tí ẹ bá ń tọrọ kẹta àgbà ẹ máa yan àgbà mi ò kú èpè ní wọn fi sí lọ́rùn. ẹ tọrọ kẹjẹ àgbà dáadáa. Allahu Akbar. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. mọ mi lè ṣe ẹjọ kálukú sunkún mo fẹ́ dàgbà irú àgbà wọlé fẹ́ dà. àgbà mi ò kú ẹ sì gbé ẹ máa wálé ní ìṣẹ̀wá kọ́lé olórí ibú jùlọ. sọ̀rọ̀ kò ràn wá ti lọ. olùlọ́tẹ́ kọ́ ní omi ara. ọjọ́ orí wo lẹ kàsí tó bá wọn ẹlòmíì tí ó kú rẹ̀ dẹ̀dẹ̀ pẹ̀lú ọjọ́ orí ẹ̀. bàbá dé báyọ̀ ọmọ kì í jèrè bó o lọ wí jèrè. ìrasọ́fà sọ́yìn. ẹ̀tọ́ lóore nù yín máa wò mí ọmọdé yìí. ẹ̀tọ́ lóore nù yín lẹni tẹ́ ìmọ̀lẹ́ kò tí ṣe wọ rẹ dà. ẹni tí ó ṣàgbákò jù lọ́dọ̀ Ọlọ́run bùn lẹ́mìí gígùn ó wá lò pẹ̀lú orí burúkú. ìwà yín ó tó kí n gbọdọ̀ má da iná. nígbà tó ló ti wá fà mí ní lọ́wọ́ yẹ́yẹ́ ẹ̀yìn àti bàbá ìyàwó mi ọ̀kan náà tún wá ní.
n tó dèmí láàrin pọ̀ wàá sì fi tí ń yà sí wọ́n lọ rí. ìdá sọ́fà. èmi àtọmọ yín tó jọ rẹ̀. sọdí kúkàmá tó àdì. anya nabi Muhammad bẹ́ẹ̀ bá yọ̀ bá nabi mọ̀ lọ́lẹ́ bá. mo kí gbogbo ẹ̀yà fún àwọn ẹ̀yẹ mo kí ẹ̀rọ ẹ̀yà ayé mà mo kí ẹ̀rọ ọjọ́ tí mo kí mo fi fẹ́ tẹ̀ ní sí bàbá kí. a'udhu billahi minash shaitanir rajim. unity ìṣọ̀kan tẹ̀lé ìṣọ̀kan nínú ìlú èrè wo la lè jẹ níbẹ̀ àlùbáríkà wo ni ń bẹ nínú ìṣọ̀kan okòógùn ìṣẹ́jú péré máa wá gbó àlùbáríkà wo ni ń bẹ nínú ìṣọ̀kan bí ìlú ṣe tó yìí tá a jápọ̀ lọ́tún lọ́sì ká tó lè jèrè ara wa kí láàrin èmi wá ló lè bí ìṣọ̀kan. a'udhu billahi minash shaitanir rajim. pàtàkì ìṣọ̀kan. bisimilahi. mo kẹ́yìn ìyá wa. rahmanir rahim. kábíyèsí ìgbà táwọn ọmọ inú kọ́ wọn ò ní pàtàkì ìṣọ̀kan nínú Islam wọn ò sọ bẹ́ẹ̀ pàtàkì ìṣọ̀kan nínú ìlú ẹni Allahu Akbar ìṣọ̀kan nínú ìlú ni ẹni sọ òkèkègbè yé kì í ṣe ìṣọ̀kan nínú Islam ṣe tẹ̀lé mi ìṣọ̀kan nínú Islam ọ̀tọ̀ ìṣọ̀kan nínú ìlú kìíní n ti ń jẹ́ ìlú oníbi tá a dé tá a rí pé kì í ṣe ìran kan kì í ṣe èdè kan kì í ṣe ẹ̀sìn kan kì í ṣe bíbí kan kálukú wa lọ́tọ̀ọ̀tọ̀ àwa tẹ̀lé bóò ni wọ́n ṣe ṣọ̀kan tí wọ́n fi ní sórí ibú. ìṣọ̀kan nínú ìlú tí wọn ò máa lo ẹ̀sìn kan ṣoṣo ẹ̀gbọ́n tí mo wí ad-dinu lillahi wal watanu lil jami'. Ọlọ́run ló ní ẹ̀sìn náà bàbá mi fẹ́ dúró sí ìlàgbà ọwọ́ ọmọ kó máa kàn yín tó. la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin baynan nas. ilé àwọn afáwọn ọlọ́mọ tí ó bàjẹ́. àmín. gbogbo òlu ní dẹ́gbẹ́lẹ̀ ẹgbẹ́ ọmọ ìlú Kùránì kọ̀ ń dáhùn. orúkọ létí ìdí ẹgbẹ́ olóríire àbí tá a bá rí nǹkan mẹ́ta yìí níbẹ̀. illa man amara bi sadaqatin. àkọ́kọ́ tó lè mú kí ìlú ó ga bá a bá ń dẹ́gbẹ́lẹ̀ bá a ṣe ń ṣe yìí ẹgbẹ́ tó lè mú kí ìlú ó ga illa man amara bí kíni. bi sadaqatin. ẹ̀dọ́kẹ́ tẹ̀lé mi torí Ọlọ́run àsìkò mi kéré. ohun tó lè mú kí ìlú ó ga bẹ́ẹ̀ bá lẹ́ ẹjọ́ màlúù tẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ̀ ọ̀rẹ́ wo lẹ fẹ́ tàbí yín. ìtàn wo lẹ fẹ́ kọ kalẹ̀ tí ẹ̀ fi ní parẹ́ tí ẹ bá kú. bàbá lágbájá kọ́lé 50 million kò kú sẹ́ẹ̀ bóyá ọmọ rẹ kí ó lò kankan ó lè tà fọmọ tálíkà lọ́jọ́ iwájú. bẹ́ẹ̀yàn bá ní ilé báyàn bàbá ó kọ́ nítorí àtọmọ rẹ ni kí lè ṣe fún lù ú tí ó kàn án rẹ tó pé epo bòlú. èmi náà fẹ́ kọ́ tàbí n bá lọ tán ó kọ̀wé láyé ó pè ìrẹ́ mi. aw ma'rufin. aw ma'rufin. n tó lè mọ orin wá lọ́dún. ó làwọn tí ń kóra wọn jọ tí ń pàṣẹ dáadáa tí ẹni pé ìdílé méjì wà ní pọ́ọ̀tù ló kó àwa àlù yìí lọ́mọ tá a mú kálágbólé kọ̀ọ̀kan afẹ́kẹ́gbẹ́ wálé afẹ́ yanjú ẹ̀ ilẹ̀ púlọ́tù méjì náà gẹ́gẹ́ àti ìyẹn ó dáa gbogbo ilẹ̀ lọ́mọ láàrin wa àwa báyìí a fẹ́ lò ọ̀tún fún wa òsì fún wa ẹ̀jẹ̀ àfikún tí ìlú ó sàlùbáríkà lórí ẹ̀. bàbá yìí báyìí bá a bá ti rí ìlú ọ̀gá
wọ́n wá ṣe méjì pé àwọn òbí wa náà kúkú orí ikú lọ àwọn òṣòrí ikú àsọtẹ̀. gbogbo ọ̀tá tó bá ti dórí ọmọ àrọ́mọdọ́mọ ó gbà. gbogbo tí ìrìn kọ̀ọ̀kan jà sí wọn bàbá tí a ṣe kalẹ̀ ti lọ. أو إصلاح بين الناس. أو إصلاح بين الناس. أو إصلاح بين الناس. kí lu o tó lè ga àárín nǹkan mẹ́ta ká tó lè ní rẹ̀ pọ̀ ẹni kí ni àkọ́kọ́ jẹ́ kí n jẹ bí sọ̀dá gbàtí ká lè fúnra wa jẹ ká lè wà nípò ọ̀la ká lè pọ̀ mọ̀ lù wá sí kẹ́mẹ́kù sípò méjì wọn orí mi tẹ́ ẹ bá fi ọmọ ta sara ẹ̀ ní fẹ́ǹsì tó bá dọjọ́ alẹ́ ogún mu o. tó a bá fọmọ ìlú rẹ sara tó bá kówó rẹ jẹ ìlú rẹ ní kó lọ tó bá fọmọ ọlọ́mọ sara ìlú bàbá tiẹ̀ ní kó lọ. tó a bá fọmọ ìlú rẹ sara níjọ́ tí o bá dà ọ́ ẹ padà sójú orí pé ẹ pè á sí mítìnì ọlọ́mọ ìlú ẹni kí n mọ iṣẹ́ ilé ò lè parí ẹ̀. tó a bá fọmọ ọlọ́mọ sara ìran yóò jọra yín ń lọ díẹ̀ nù dábìlóye. بصدقة إلا من أمر بصدقة. ẹgbẹ́ wo lè ń dálẹ̀ nílùú tí o máa wọ pé àwọn olùkọ́ bá a ṣe wá ní ọdún yìí ọmọ òrukàn mélòó la sanwó sukùl wọn. àwọn mélòó ló fọ́ lójú nínú ìlú tó máa ń kò sí yẹn èmi lè á gbé ní ọ lọ́wọ́ kò kalẹ̀ pa. إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس. ìlú ẹni náà ẹ dábìlú ọmọ wo ló ní ọpọlọ tí òró fi tọ ìlú ẹni àfọwọ́tọ tó bá yàn tó kó wá sọjọ́ fún wa. gbogbo ọmọ tí ìlú bá tọ́ kò tó kó mọ̀ wá jábọ̀. àwọn ni wọ́n fẹ́ san $1 million owó ọmọ kan tí ìjọba ti pé orí rẹ pé kó di ìlú wa dá $1 million tí tó bá dọ̀la wọn fọmọ ọlọ́mọ sọnù. ń wá ń gbèwé ká lẹ́bẹ̀lẹ́bẹ̀ àgbà tó yẹ fáyà mọ́ lọ́wọ́ tí ò rẹ́ni tọ́. ǹjẹ́ wọ́n bí nílùú rẹ̀ ǹjẹ́ tí ìlú mi ìbá tọ́ tó bá lọ́wọ́ ẹ wá lọ́mọ yín kan di mínísítà kò wálé sára yín ló ti dìde ni. kò bá àmọ́ wálé nígbà tí ń dààmú ìyálà yàtọ̀ lórí. إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس. وكم لبس يوم النبي صلى الله عليه وسلم. kábíyèsí tọ́pìkì tí wọ́n mú wá yìí ó lágbára díẹ̀ ó tóbi kọjá àwọn tó mú wá. ẹ̀gbọ́n tí mo wí ni gbogbo bí tí a bá ti bí ọmọ sí ibẹ̀ ni máa mójú gbogbo òru ẹni náà ẹ lọ sáàtì fún ọmọ yẹn tó ní wọ́n gbé tí wọ́n rẹ́ni tó wọn ẹ̀yẹ máa tó wọn lọ bí wọn ò wúlò lónìí wọ́n bu àṣàjọ lọ́la ẹ lè pè é pé ìlú ló tọ̀ ìlú ló sọ ọ́ dé yẹn ọlọ́wọ́ tán rẹ ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ kọ́ ìlú ló fún ọ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ sọ wá ní sọjọ́ fún wa ni. إلا من أمر بصدقة okùn méjì o أو معروف أو معروف أو معروف. àbínú tí ó pa bí ìjọ tí wọ́n pàṣẹ ká máa ṣe dáadáa kábíyèsí gbogbo òlu tí ogun bá ti pọ̀ ọmọ yìí wálé lẹ́wọ̀n sàlẹ̀ kólúkálùkù lọ rún kí ní díjà lẹ̀ kò tó nǹkan ti fẹ́ rún ọ̀pọ̀lọpọ̀ lú
wọ́n kọ́ tọ́lẹ́tì sórí ilẹ̀ wa wọ́n wá kọ́ wíńdò síbi táwa kọ́ rí sí iléèwé wọn wá omi wá ń sàn káwájú tàwa ọmọ yìí ò ní gbọ́kọ̀ kọjá ẹ wá tó gidi náà tó bá dáa fún títẹ bá kó kíkú ọmọ àlè ni. a ti sọ̀rọ̀ wọn láàárọ̀ adódò ìwé ìgbà tí alájà àṣàlù yìí lékè àwa à ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ adódò yìí wá jáde nígbà crisis ọ̀rọ̀ mi gba ọ́fíìsì yìí kọjá nígbà tí ilé ìmọ̀mù dé tẹ́sí mọ̀ pé bí tó lówó dé dúró lónìí ni. ọmọ àrùfin. ìjọba ẹni ká wá dìbò lórí ọ̀dọ́ ọ̀gbọ́n lọ́fà. ọmọ àrùfin. ó dá kí n lè ṣe dáadáa. ọmọ àrùfin. èyí tẹ́ mú tọ́pìkì wọ̀rí ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ kan kí ló lè kí ni èrè kí láǹfààní rẹ̀ pọ̀ nínú ìlú ẹni nínú ẹ̀sìn mo fẹ́ kẹ́gbẹ́ mi yé kápẹ́ nínú ẹ̀sìn yà máa sọ̀rọ̀ ẹ̀yìn lè mọ́mọ́ ẹ̀mọ́ jàsó de mọ́ ẹ̀mọ́ jàsó wò de mọ́ lùgbà yín pa ọ̀rọ̀ ẹ̀sìn nù. n tí n bá máa sọnù ẹ̀yin màlúù tẹ dálé kéwúlẹ̀ ẹsẹ̀ ra yín lọ́kàn àmọ́ nínú ìlú ẹ̀ńtẹ́ gbogbo ìlú ẹni tí kódà ẹni tí ò kírun tí ò forí kalẹ̀ fọlọ́ gbèsè wo la jẹ́ nínú ìlú kí lè tọ́ta gbọdọ̀ fún. n tí ẹ béèrè lọ́wọ́ n ta sì tìrìtì. wọ́n tún fẹ́ kẹ́ gbámúlò ní ẹni nílẹ̀ àkọ́kọ́ ẹ̀ dámúlò dáadáa. kótó ni bí ìrẹ́pọ̀ lè dé hákùn ní ẹ̀ǹsà. ìlú tá a bá ti wà ẹsẹ̀ ìlú tá a bá wà sàlátọ̀ náà ní ìgbàlè. sallallahu alaihi wasallam. ìlú tá a bá wà ó yẹ ká lè ronú pé gbogbo ẹni tí ń gbé bẹ́ẹ̀ lè yẹ. wọn yìí ṣe dábàá wọn yìí ṣe ẹranko èèyàn ni wọn. ìwọ wo lè yẹn jẹra wọn. njọ tẹ ń gbókù kan bọ̀. anábìrin ọ̀nà ró sàbẹ̀ kò bá sẹ́lẹ̀ kan náà. ó ní kì í ṣe mùsùlùmí anábìrin símẹ́nu ẹ ṣé kì í sẹ̀mí ló gbé sọ́run wọn. ẹ̀mí rẹ̀ lánàá ló kù kì í sọ. ẹ̀nà ró. àṣekátó lè jèrè rẹ̀ pọ̀ ní gbogbo jíjẹ́ òró ìjọba òró ní gbogbo òró ní gbogbo tí ń jẹ́ kátó lè jèrè pé à á jèrè ìṣọ̀kan ǹjẹ́ àwọn pé èèyàn ni a ṣe ra wọn. tọ́ba gbà pé èèyàn ni ọ́ èèyàn lẹ́nu kejì ẹnìkan bọ́ọ̀nù lẹ́lẹ́rẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ẹ sì ní kí wọ́n wú àgbàlẹ́ kí wọ́n so sẹ́yìn. ńjọ́ tó ọmọ tí náà bá